bọ́mẹ́ni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹ́ni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. ǹjẹ́ ẹ kú ilé mo kára lé ẹ̀rì wá mo kérò ọ̀nà gbogbo ẹni tí mo bá ń wájú pátápátá mo kí ẹ kú wájú akandọ́rọ̀ Awíkonko náà ló kọ́ mi Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí káàbọ̀ sí àkọ́tún òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Àkọlé òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní bọ́ọ̀ láyà ó sì kà bọ́ọ̀ rántí ikú gáà ó sòótọ́ bọ́ọ̀ láyà ó sì kà bọ́ọ̀ rántí ikú gáà ó sòótọ́. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ìlú Ọ̀yọ́ òun náà ló ti wáyé. Ó wáyé lásìkò Basọ̀rún Gáà. Basọ̀rún Gáà ó jẹ Gáà tìlú Ọ̀yọ́ láàrin ọdún 1750 sí 1775. Gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn ṣe fi yé wa ó jẹ́ kó yé wa wípé ọba mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Gáà ti pa lórí oyè kí Aláàfin Abíọ́dún tó jọba. Kó tó di p'Aláàfin Abíọ́dún dé ayé fàmílétè kí n tutọ́ òun náà ni Basọ̀rún Gáà máa ń jẹ ayé tọ́ba gan ò rí jẹ òun náà ni Basọ̀rún ń jẹ. Àwọn ọmọ ẹ̀ pàápàá kódà àwọn gan afẹ́ lè sọ wípé ayé tẹ̀sìn ọ̀jẹ́ ìrùdí ẹ̀ ọ̀jẹ́ èdè ni wípé wọ́n ń jayé ọba láì kìí sọmọ ọba. Ilẹ̀ onílẹ̀ gbígbà owó olówó gbígbà aya aláya gbígbà kódà wọn a rí mọ múyàwó oníyàwó lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ láì ní fún ní ṣíṣì láì ní fún lóòkan. Eléyìí túmọ̀ sí wípé wọ́n gbàgbọ́ wípé ohun tí àwọn bá ṣe àṣegbé ni o koríko tẹ̀rín bá tẹ̀ àtẹ̀gbé ni ń táwọn bá nawọ́ mú tí ò ṣeé mú kì í ṣe lóde Ọ̀yọ́ tàbí nílẹ̀ Yorùbá lásìkò ìgbà náà. Ṣùgbọ́n bó ti wù kílẹ̀ ó sú tó ọmọ kékeré ó toko dẹ̀yìn bọ̀ wálé ilẹ̀ sọ ọmọdé oko ló ń láyà yóò wọlé sójú ọ̀nà ni bí àlọ́ bá lọ abọ́ á máa bọ̀ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ṣoṣo ní tòlóhun. Nígbà tó yá ara Aláàfin Abíọ́dún ọ̀gbá mọ́ èé ṣe èmi mọ́jọba n ò rí pọ̀ ọba lò. Arákùnrin ti pọ̀ ọba kìíní ó pa kejì ó pa kẹta ó pa kẹrin ǹjẹ́ yóò jẹ́ kó gangan ó lè gbádùn ìjọba òun ló bá di ọ̀tẹ̀ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yábí lásìkò ìgbà náà. Òun àtọ̀yábí ni wọ́n wá gbógun ti Basọ̀rún Gáà wọ́n kógun ṣe mọ́lé ṣé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ọjọ́ tá a bá sọnù gàgà lára yá ni. Ọkàn Basọ̀rún Gáà balẹ̀ ó wò ó kìí ṣe kínní kìí ṣe kejì ẹni ọba dánrú ẹ̀ wò yọkàn dénú yọ. Ṣùgbọ́n bàbá ti gbàgbé pé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn èsín jẹ ẹ̀rùn a máa yanjúra wọn lọ. Odó tó fi sí ẹsẹ̀ láti fi rìn ó wúwo pọ̀jù fún láti gbé. Ìdí ni wípé ara ti dára gbà lákòókò náà Basọ̀rún Gáà ti dàgbà òun náà jà fitafita o. Ìjì tí ọjà tí ọgbọ̀n odó lẹ́ẹ̀dẹ̀ dandan ni kí baálé ilé ọ̀tá jí. Ó gbìyànjú ó ṣe bí akọni ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀tá ẹ̀ rí wípé apá ọ̀fẹ́ ka ni wọ́n bá finá sílé Basọ̀rún. Nígbẹ̀yìn ọwọ́ ta láṣejù bọ́wọ́ bá ta láṣejù pé pa ni ẹ pa gáró ń jẹ̀bà lọ́la. Wọ́n mú Basọ̀rún Gáà wọ́n dì í mú pàpà kókó ó bẹ̀rẹ̀ sí ní jajú pàkó bẹ́ẹ̀ ní ń bẹ̀bẹ̀ ó ń bẹ Aláàfin Abíọ́dún pé kó dákun kó forí jẹun. Àṣìṣe ló ń ṣe irú ẹ̀ ò ní sọmọ lọ́wọ́ òun mọ́ kí wọ́n mọ́ pàrún. Bó tiẹ̀ jẹ́ wípé ẹlẹ́yinjú àánú l'Aláàfin Abíọ́dún ó ti fẹ́ gbà ó ti fẹ́ fílẹ̀. Àwọn Ọ̀yọ́mèsì lọ́rán létí wípé irọ́ o mọ́mọ́ gbà o bọ́ọ̀bá ìfílẹ̀ sọmọ wípé bàbá mólè ṣe là á yan bàbá ṣẹ́gun ọlọ̀tẹ̀ ṣe là á mọ́lọ̀tẹ̀ dè. Ìdí ni pé ẹni tá a ṣẹ́gun ẹ̀ tá a yàn tá a mú dè bátẹ́gùn bá fẹ́ sí ó lè pòun ló ń sẹ́ni o. Ìdí nìyí t'Aláàfin Abíọ́dún fi pàṣẹ pé kí wọ́n lọ rí de Gáà mọ́jà Kẹsàn-án. Ó wá ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa wá rẹ́ran báṣíbáṣí kan lára rẹ̀ ẹ má rẹ̀ jẹ kiri kan lọ o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bu Basọ̀rún Gáà ní ìjàǹjà títí tí wọ́n fi rẹ́ tán. Basọ̀rún Gáà kò lójú orórì lóde Ọ̀yọ́ dọ̀la
ni Yorùbá fi pòwe pé bọ́ láyà ó Sè'Kà, bọ́ bá rántí ikú Gáà kò sòótọ́, bọ́ bá fẹ́ kí gbẹ̀yìn tiẹ̀ náà ó dàbí ti Gáà máa Sè'Kà lọ. Bọ́ bá wá mọ̀ wípé ntọ́ṣẹlẹ̀ sí Gáà ó burú jáì, ó sì jẹ́ gbàdúrà kírú ẹ̀ ó ṣẹlẹ̀ sírandíran rẹ̀, a jẹ́ pé sòótọ́ o, rere ló pé ìkà ò pé, òótọ́ ní gbéni lékè. Irọ́ lè sáré fógún ọdún, jẹ̀lẹ́ńkẹ́ lòótọ́ ba lọ́nà. Ìran Yorùbá o, èdè àti àṣà Yorùbá dùn mọ́mọ́, ẹ jẹ́ gbìyànjú láti gbé e lárugẹ. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi, Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Tó irúfẹ́ àwọn èèyàn wo là ń pa òwe yìí fún? A máa lò ó fẹ́ni tí gàlégàlé rẹ̀ bá ń pọ̀ jù, ẹni tó nígbàgbọ́ wípé agbára ẹnìkan kan ò lè káhun, ẹni tó nígbàgbọ́ wípé gbogbo ohun tóun bá ti ṣe àṣegbé ni, kò sẹ́ni tó lè bi òun léèrè. Irú wọn là á wá wí fún pé bọ́ láyà ó Sè'Kà, bọ́ bá rántí ikú Gáà kò sòótọ́, tẹ́nítẹ́ní èkísà lọ́la tàn, ẹlẹ́nu rírùn ló làmù ìyá ẹ̀, abẹsẹ̀ tí ń rìn mọ́jó kọ̀ mọ́jó má bẹ́ẹ̀ ló po nílùú. Wọ́n lọ lásìkò yìí, wọ́n padà wá lọ́jọ́ mi ọjọ́ rí. ìyẹn ni wọ́n dúró ná kí n má bàá jẹ̀kọ́ tó léegun. Àkàndá ló ti ń wé eléyìí ọ̀jẹ̀nu mi lọ bí n bá wí lájò òun ò ní gbé ránṣẹ́ lé. Àbọ̀ mi mọ̀ rẹ́ o, àbọ̀ mi mọ̀ rẹ́ o, gbogbo ọmọ Yorùbá ẹ já gbìyànjú gbédè àti àṣà Yorùbá lárugẹ. Ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko, ẹ subscribe sí YouTube channel tẹ́ wà yìí Òwe Yorùbá TV, Òwe Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV, Awíkonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe, bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe.